àwọn kata nabi tunni himayatu gairil muslim i protect ẹni tí kì í ṣe mùsùlùmí àwọn aluzimma àwọn yahudi àwọn nasara tí wọ́n sara wa anabi sì kó wọn sínú abẹ́ ààbò islam ọgbọ òun lọ fa gulibati rum fi adnal ardi wa min ba'di galabihim sayaglibun lillahi al-amru min qablu wa min ba'd wa yawmaizin yafra'u lil-mu'minun binasril abikinika wa yawmaizin yafra'u lil-mu'minuna binasrillahi yansuru man yasha habibal malayin rukina safa eda fema binu ikona baba wa al-Jaqmal la to do afa wa Abdulrasaq As-Saoty Ayinde wala fún one the sum of 20,000 naira. Baba Jaqmal se faramasa te ba farama e so ma gba si amin ya Allah mudira limarkazina dhalula la anta al-imam taqudul adam litawiyati din babiduha tusakifu fina uqula badat وقيت الإمام وشرعنا أطيل ربنا للمدير البقاء بعافية الجسم طول المدى مع الأمن واليمن في كل ظرف وراجد المعاشي يا الثنا وناصر الإله له عبد على الديوان بفوق الثرى على الشيخ آدم مدى ذكر يوتنا لرب الورى على الشيخ آدم مدى ذكر يوتنا لرب الورى حبيب الملايين ركنا صفا مديرا لمركزنا ذلولا لا أنت الإمام تقود لنا لتوحيد الدعاء بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلاف رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. ìkàlẹ̀ bàbá wa àgbà onílé márùn-ún. Adamallahu ìkàlẹ̀ bàbá wa àgbà onílé márùn-ún. àti ìkàlẹ̀ bàbá wa Salati. àti ìkàlẹ̀ bàbá wa àgbà Salati. àti bàbá wa àgbà bàbá wa Magaji gbogbo Fate. àti ìkàlẹ̀ bàbá wa àgbà bàbá Magaji gbogbo Fate. Bàbá wa àgbà Dagbo. Bàbá wa àgbà Dádúró. Dagbo. Bàbá wa àgbà Dagbo. Adamallahu hayatahu. Khariji Darul Ulum ni wọ́n àbí nínú àwọn ọmọ bàbá Lágége náà ni. Insha Allah. Níkàlẹ̀ wọn atọrọ àdúà fún bàbá wa Mudirul Markaz. Adamallahu hayatahu. Èyí tí Ọlọ́run fi ẹ dákun torí Ọlọ́run. ẹ dákun yẹn láròyé. gbogbo nkálukú dákẹ́ àròyé. gbogbo ẹ̀yin jàmá ẹ dákun ẹ já farabalẹ̀ fọ́lọ́run. ìyá tó dúró tí ń sàròyé nǹkan wábi kan lè jòkó. ẹ dákun ẹ lọ wábi kan jòkó sí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ rìn lọ tẹ́ ẹ rìn bọ̀. bàbá wà lágbo ti Islam a máa lo ẹ̀kọ́ ni ẹ dákun torí Ọlọ́run. Hayakumullah. bàbá wa Mudiru ni Sheikhul Waqti. Adamallahu hayatahu. wa Sahibul Waqti. Adamallahu hayatahu. wa Mudirul Awqat. Adamallahu hayatahu. gbogbo ẹni ọba tí lóhun ọ̀fẹ́ fi wákàtí bàbá Lágége lo ayé tiẹ̀ lónìí ó ń tọ̀ wọn ò ní ní wákàtí. gbogbo ẹ̀dá tó bá ti lóhun ò ní fi wákàtí bàbá Lágége lo ayé tòun lónìí ó ń tọ̀ wọn ò ní ní wákàtí kọ́dà kò ní ní ọjọ́ ayé. ebi gbogbo wa jọ lọlé kéwú náà ni àsìjọ kéwú náà ni. Insha Allah. sẹ́rù kéwú tiwa tá a jọ ké tí gbogbo wa jọ ń dìímú yìí sẹ́rù ẹ̀ lè yí ti ń bẹ lọ́dọ̀ bàbá Lágége wọn. ìjẹ́rù kéwú tí gbogbo wa jọ ké tó fi ń pe gbogbo wa láàfáà ìjẹ́rù ẹ̀ náà lè yí ti ń bẹ lọ́dọ̀ bàbá Lágége tí wọ́n náà ní. original ni bẹ́ẹ̀nbẹ́ wọn duplicate gbogbo èmi rẹ̀ jọ ń wí. original gbogbo ń ta ń wí ń ta duplicate ni photocopy ń ta copy lọ́dọ̀ bàbá Lágége là ń lò.
photocopy ń ta copy lọ́dọ̀ babalágége una làwa ń lò tá a fi ń jà fà. ẹlòmíràn rò pé Sheikh Adamu gbé nǹkan lọ wọn mọ̀ wípé wọ́n ṣe kù sára bàbá tòní. Insha Allah. bí wọn náà bá fẹ́ dára rẹ̀ wò tó fẹ́ máa bó o ti tó ìbá àfa ni wọn náà ìbá àwọn tó bí ọ náà sì já àfa ìbá o sì ń sọ pé àwọn tó bí ọ ìkànnì wọn náà tán láìfù síra rẹ̀ lójú wọ́n bá di ìrọ̀lẹ́ yìí àbí kò tán síra ẹ lójú láàárọ̀ lápá jùlọ wọ́n bá máa bó o ti ma wọ́n bá dago kan gééré tán láìfù síra rẹ̀ lójú. ó rí i pé ìyàwó rẹ̀ ẹni àkọ́kọ́ tí ọkọ wù ọ́ tó bá ń bẹ lọ́jà tí ò sí nulẹ̀ ọba lóun fẹ́ wo ọkọ òun nìkan náà ni ó ríra rẹ̀ òun nìkan náà ni ó sì jáde padà. Insha Allah. gbogbo ayé lónìí ẹni wọ́n fẹ́ gbọ́ ẹni wọ́n fẹ́ rí ẹni wọ́n fẹ́ wò mudirul markaz. gbogbo ayé lónìí kò sí ẹni wọ́n fẹ́ gbọ́ kò sẹ́ni wọ́n fẹ́ wò kò sẹ́ni wọ́n fẹ́ fi àkókò wọn lẹ̀ fún torí ẹ̀ bàbá wa lágége tòní ni. bàbá yẹn minal akhyar nínú ẹni asàlẹ́sà ní bàbá lágége gbogbo ẹni tí ó bá wá jẹ́ sàlàyé àfi kí ó fọ́lù bàbá lágége. Masha Allah. ìlérí ibú ń wòran wọn ẹni làánà ń wòran wọn. La ilaha illallah. kọ́dà ẹni wọ́n ti kọ́ pé nínú mọ̀lẹ́bí rẹ̀ ń ò ní jẹ́ nǹkan kan mọ́ yóò sì wòran bàbá lágége àmọ́ bí ẹ ti mọ̀ pé ní làánà ni pé kọ́mẹ́ǹtì tí ọ̀dà ló wọ́n kọ́. La ilaha illallah. àmọ́ tòun ti bí ọ́sàfowó rẹ̀ ra dátà. ẹ dákun torí Ọlọ́run bí ẹ bá jẹ́ kórí múndùnmúndùn ti ń fẹ́ ń bẹ̀ ni ìyá àṣẹ wéèsì dátà rẹ̀ lérí nǹkan tí ò ní wúlò. bàbá náà wá tóbi púpọ̀. Alhamdulillah. èmi fi máa pè wọ́n ní ológo tí ń lo ògo lọ́wọ́ lónìí ọmọ ẹni tó lo ògo tàná tọ́wọ́ sẹ́ ògo kù fún ni. sẹ́ńtúrì Mọ̀lánà Sheikh Adam Radiyallahu ta'ala anhu. continuation rẹ̀ dábàá ń pẹ́ continuity fíìmù yẹn ó dà gẹ́gẹ́ bí àwọn fíìmù India tí wọ́n máa ń ṣe ẹ rí i pé sísìn fíìmù ni èèyàn kì í wò tán. bẹ́ẹ̀ ni kì í ní the end. bàbá mudiru sọ bí ọdún mélòó ní sìn wípé àwọn èèyàn ń rò wípé lẹ́yìn 100 ọdún mujadidu mi ń bọ̀ wá lẹ́yìn Sheikh Adam. bàbá làwọn èèyàn ń rò wípé tọ́gọ́rùn ọdún bá ti lọ lérí wọn dáwùlà rẹ̀ àṣà ìlmíyà fi bìládì Yorùbá bóyá yóò bọ́ síbòmí bàbá mudiru ní you dey play. Masha Allah. sẹ́ńtúrì ṣe àdámà ń lọ ní lẹ́yìn 500 lẹ́tọ̀ máa fura wípé ǹjẹ́ lẹ́yìn náà fẹ́ dàbí Sheikh Adamu tá à ń gbúrò ń jọ kìnìún àná. bàbá wa lágége tòní wọ́n ní àwọn èèyàn rò wípé dáwọ́lá Sheikh Adamu ó ti fẹ́ máa lọ bàbá lágége wá ní the play ó ń tan ara ní lẹ́yìn 500 years látò ṣẹ̀ṣẹ̀ máa rí ẹni tó fẹ́ jọ bàbá lágége tàná. látò ṣẹ̀ṣẹ̀ máa rí àtàndáde báyọ̀ sálàfáwá. Salafawa. àtàndáde báyọ̀ sálàfáwá. Salafawa. mudirul markazi sọ̀nlàfáwá o ẹni tí ó bá dẹ́gbà kọlọ́bínú kú. àtàndáde báyọ̀ sálàfáwá. ọlọ́run jọ dà fún ọ. àtàndáde báyọ̀ sálàfáwá. mudirul markazi sọ̀nlàfáwá. ẹni tí ó bá dẹ́gbà kó lọ bínú kú. gbogbo ẹ̀yin oní mímọ̀ tọ́lọ́hún fún lọ́gbọ́n. gbogbo ẹ̀yin oní mímọ̀ tọ́lọ́hún fún lọ́gbọ́n. sáyidá ní ká ní mímọ̀ kánà faraye. sáyidá ní ká ní mímọ̀ kánà faraye. tí bàbá ṣe wá dọ̀rọ̀ tí ń di fa ó dọ̀. tí bàbá ṣe wá dọ̀rọ̀ tí ń di fa ó dọ̀. àtàndáde báyọ̀ sálàfáwá. àtàndáde báyọ̀ sálàfáwá. mudirul markazi sọ̀nlàfáwá. ẹni tí ó bá dẹ́gbà kó lọ bínú kú.
ṣe ń sọ̀rọ̀ sí bàbá wa. Ṣẹ̀gbọ́n bá ṣe ń sọ̀rọ̀ sí àbá wa. Wọ́n sọ pé Mùdírù ń sọ̀rọ̀ sí Sàngàbé. Wọ́n sọ pé Mùdírù ń sọ̀rọ̀ sí Sàngàbé. Kò dẹ̀ sóhun tó jọ ọ̀rọ̀ tí wọ́n ń wí. Bùhùtánù yìí pọ̀ jù ẹ kígbe fáráyé o. Bùhùtánù yìí pọ̀ jù ẹ kígbe fáráyé. Àtàndá Adébáyọ̀ Sálàfà wa. Lọ́dà fún ọ. Àtàndá Adébáyọ̀ Sálàfà wa. Mùdírù Lìmáríkàsì Sólàfà wa. Ẹni tí ó bá dẹ́gbà kó lọ bínú kú. Mùdírù Lìmáríkàsì sóhun ni wọ́n rí fín. Ọmọ Sheikh Ádámà sóhun ni wọ́n bú o. Ó sì lọ wá gíga nílé ayé mi. Ọ̀nà wo lọ fẹ́ gbé gbà tó fi ní jábọ́? Àtàndá Adébáyọ̀ Sálàfà wa. Ọlọ́run jọ dá fún ọ. Àtàndá Adébáyọ̀ Sálàfà wa. Mùdírù Lìmáríkàsì Sólàfà wa. Ẹni tí ó bá dẹ́gbà kó lọ bínú kú. àfa wa nu. Àfáà tiwa nu. Ẹlòmíì gbá àfa rẹ̀ pamọ́. Ẹlòmíì fi àfa rẹ̀ pamọ́ kò lè dákọ̀ àfa rẹ̀ níta. La ilaha Tọ́lá illallah. àfa rẹ̀ ò ṣe gbé yọjú. Ọba yìí dákọ̀ àfa rẹ̀ wọ́n lẹ̀ lóko. Aláàfà rẹ̀ ló lù wá ń jìbìtì ń jò ní. Insha Allah. Babalágége kò sínú ìsírí wọn rí láti gbà wọn ti ń bẹ tí bàbá tó bí wọn ti bí wọn. Kí wọ́n tó tawalla khilafa Sheikh Adam. Títọ́ tó fi wá di òní tà ń sọ̀rọ̀ yìí kò sínú ìsírí wọn rí pé wọ́n lu jìbìtì. Kò sí nínú tán Babalágége Sọ̀mà tó ní rí. pé sọ̀mà pé orí mẹ́díà là á ti ń sọ kì í sọ̀rọ̀ yàrá orí gbogbo ayé là á ti ń sọ yìí. Kò sì ní wọbẹ̀ wọn ò sì ní wọnú ẹ̀ láyé. Àmín. Àfa wa olùyàn jìbìtì rí. Alhamdulillah. Ẹni wọ́n fẹ́ ná sáà àfa wa kò ní ná sáà wọn torí pé ó ṣe fọ́ wa náà rí. Ìbẹ́nu ìsírí rẹ̀ kò ṣe fọ́ wa náà. Kò sì kú òǹbẹ̀ dì sí. Ọ̀gbọ́ àfa wa Babalágége kò bóbi olómi sùn rí. Àfáà mi bóbi olómi sùn rí. Ẹ wà nù ìsírí àfa mi. Akramakumullahu sa. Tóun ló wọ́n ná sáà Babalágége. La ilaha illallah. Àfa mi pẹ̀tùpẹ̀tù àfọ̀sẹ́ni fi bàtọ̀mọ̀ kéwú jẹ́ Babalágége ò ṣe bẹ́ẹ̀. Alhamdulillah. Àfa mi gbogbo àwọn mùrídìí rẹ̀ tí wọ́n ń tẹ̀lé wọ́n sìn ìyàwó ẹ̀ fa àwọn mùrídìí ọ̀jẹ̀ nǹkan kan dòní. La ilaha illallah. Èpèlè àfa mi àtọmọ kéwú rẹ̀ fi túká. Subhanallah. Àwọn tí ń sìn bẹ́ẹ̀ ní sinmi ayé wọn ò bọ́ sí. Ẹ̀yin náà rí bí wọ́n ti rù ní. Kò sẹ́ni ó sanra nù wa. Kọ́lẹ̀ ni ó sanra táwọn ọmọ mi yìí orokun bẹ́ẹ̀ nù àwọn ọmọ kéwú wọn. Ayyakumullah. Lérò àwọn báwọn aláwọn ọjọ́ fi gbàgà pẹ̀lú Babalágége. Àfa mi ò lè ṣe live báyìí bá a ti ń ṣe bí Babalágége ṣe ń ṣe live àfa mi ò lè ṣe wọ́n rìkọ́dù ẹ̀ wọ́n wá ẹ̀díìtì àwọn ọ̀rọ̀ sọkúsọ tí ń bẹ ń bẹ̀ kú wọ́n tó jù sẹ́ni méjì. La ilaha illallah. Sẹ́yìn wọn làwọn wípé ọjọ́ Babalágége wọn ò lè jọra wọn. Maulana Ẹ má al-Mudir. jẹ́ àdàmú ara wa mọ́ adal waqtu adal azr sọ ibuhu al-Mudir. Àsìkò tá a wà bẹ̀ yìí. Àwọn wọn lásìkò tá à ń lò yìí gbogbo ẹni yòókù ó tò lẹ́yìn wọn ni. Masha Allah. Ẹni bá wà lóhùn ò ní gbà bàbá yẹn ó lò mọ́ ayé ni Masha Allah. bọ́lá wọn ti sinú ni. Àmín. Bàbá wa àgbà ń lè márùn. Adamallahu hayatahu. Ìfẹ́ tiyín pẹ̀lú bàbá yẹn ju tiwa lọ a sì gbà fún yín gbogbo wa sọwọ́ lẹ̀ fún yín. Torí tiyín ó ti kọjá scale. Ọjà scale yẹn yẹn. Ọlọ́run ìfẹ́ náà wá ń pè yín púpọ̀. Alhamdulillah. Ìfẹ́ náà báwọn yẹn ti ń bu yín tó fi ń tẹ̀ ń sílẹ̀ ẹ sì ń pè yín. Alhamdulillah. Ọlọ́run ò ní já padà sí bó lè yín bá. Àmín. Bàbá wa Salati Adamallahu hayatahu. ẹ ṣeun púpọ̀ ẹ kú àníyàn rí lérí àfa Abdulrasaq yìí àfa yìí ti ń tẹ̀lé yín ní sèyí lẹ́ ta sí ọmọ yín ni ọwọ́ agbáfa fún yín Alhamdulillah. látara pé wọ́n gbáfa fún yín wọ́n wá rí pẹ́yìn àti bàbá ń lè márùn àárín yín Ọlọ́run nìkan lọ́mọ ní dáadáa àfa yìí wá wò pé ókè yẹ ń sáàfù ọ̀nà méjèèjì ṣé àfa mi ti ń sáàfù lọ́wọ́
àwọn náà tún sáfù bàbá ń lè máa ọ̀dà jẹ́mi ọmọ sáfù méjèèjì pọ̀ La ilaha ó illallah. tún wá rí bẹ́ẹ̀ tún wá bínú Alhamdulillah. ẹni rẹ nìyí kí ló yìí jẹ́ ẹjẹ́ ni rẹ ni wípé ìpìlẹ̀ rẹ ló bí yín. Alhamdulillah. ẹni tí ìpìlẹ̀ rẹ ọba bí ọba jẹ́ ni rẹ ó lè jẹ́ ni rẹ lóòótọ́ àmọ́ ẹ̀ máa ń rí tírèsì wípé ọkàn jẹ́ ni rẹ ni àpẹẹrẹ pépìlẹ̀ rẹ òbí ọmọ jáde lára rẹ̀ Allahu Insha akbar. Allah. ìpìlẹ̀ rẹ bí yín ẹ̀yin náà tún wá máa kún ìpìlẹ̀ rẹ náà Alhamdulillah. ọlọ́run mọ́sá jẹ́ kí á rí yín pẹ́ Àmín. ọmọ àfa àdágbó náà ni Allahu Akbar ọlọ́run ó jẹ́ àrí bàbá wa dágbó yóò jẹ́ àrí yín pẹ́ Àmín. bàbá wa Magaji Fátẹ̀mú tún kí yín lẹ́ẹ̀kan sí àlùfáà wa Búbé ẹ ṣeun púpọ̀ Sheikh Abdulrasaq. olólùfẹ́ mi ni wọ́n Púpọ̀. ọlọ́run ò ní jí ó burú fún yín Àmín. àlùfáà wa As-Samaki bàbá wọn lè márùn ọ̀rẹ́ mi nu As-Samaki olólùfẹ́ mi ni ọ̀rẹ́ mi gidigidi ni o àmọ́ sẹ́ máa pé èmi ìṣẹ̀dátọ́lọ̀ ń dá èmi ni pé bí n bá ń fẹ́ràn yàn èmi wá yàn ẹni tí n bá ń fẹ́ràn èmi yìí fẹ́ kí mi àti ọmọ ríra wa ń jojúmọ́ ìṣẹ̀dá mi ni torí wípé mo bàjẹ́ bí yàn bá ṣe mistake ẹyọ kan lọ́dọ̀ mi ọ̀sàgbàpọ̀ yọ dàbí ìgbà tí ìfẹ́ràn rẹ̀ rí ni èmi ọ̀ wá nífẹ̀ẹ́ kí n máa rí mistake ẹni tí mo bá nífẹ̀ẹ́ ní wàá fún distance díẹ̀ wípé ká má máa ríra wa ní gbogbo wa ká lè níyì lọ́wọ́ ara wa. philosophy tèmi nù. Insha Allah. alfa wa As-Samaki Abuja la fa wa afa yìí ọmọ kéwu baba labi kan ni baba wa labi kan àmọ́ àgbẹ̀ baba wa labi kan gbogbo product wọn pátá tí Adamu náà ni wọ́n ń follow Masha tí Allah. Adamu náà ni wọ́n ń tẹ̀lé ní gbogbo product wọn ok wọn àjọ ọmọ kéwu baba labi kan afa As-Samaki yìí wá fẹ́ràn mùdírù tòní ní ìfẹ́ tí ó kọjá àlà látara àfẹ́ni ni Ọlọ́run ti ní kí alfa wa Akínwùmí Ọlọ́run ti ní kí ìròyìn afa As-Samaki yìí fún wọn dáadáa ó fi wá jásí wípé gbogbo wàtàfà Akínwùmí lọ hajj bíi ọdún mẹ́ta tí mẹ́rin nísìnyí afa wa yìí lọ gbà wọn lálejò ọtọ́jú wọn tààrà kọ́ wá sí gbogbo nǹkan mẹ́ríkàsì láyé tábà As-Samaki bá bẹ́ẹ̀ lọrin wọn ò pé o wàláhì yọ lọ irú ẹni tí jọ ìkìláàsì afa As-Samaki ni ọkàn ní pósítà pé kìláàsì ó ṣe nǹkan mo sì wá ń lọrin afa As-Samaki wá dúró dè mí ń bẹ̀ mọ wá dé àtúnwájọ parí wọ́n sì ná owó As-Samaki ìkìláàsì ó sì mà wá ó tún wá lè jòkó lẹ́yìn àgbo ni olówó tí jòkó lẹ́yìn àgbo nítorí Sheikh Adam àdúgbò wá kìláàsì ó tún fún wọn 50k tọ náà lọ sọ yìí ó sì pè wọn owó wọn sì wọlé barakallahu fika. Àmín. bàbá wọn lè máa tá a bá parí tán inú nǹkan àwọn àgbàlagbà tí ń bẹ lọ́dọ̀ yìí ẹ dákun ẹ bá ń wí fún àfa ńláńlá ni onímọ̀ ni o àmọ́ ẹnjìníà ni àwọn òjòkó yìí táwa ń ṣe wátawátà yìí wọn ní káwọn ọmọ ṣe yìí lọ wọ́n bá ti kà á yé pé nídìí nǹkan kan òun ni wọ́n fi tún fún àfa yìí ní 500,000 nísìnyí owó tán náà yà yín nísìnyí bẹ́ẹ̀ wọ́n nísìnyí ti over 700,000 lẹ́nu òjòkó yìí lásán ní ti torí kíni torí Sheikh Adam Wallahi lazim. ọlọ́run wọlé àgbo àfa wa Salati lẹ̀ ní mbà padà sí ibú As-Samaki. Amina ya Allah. bàbá wa Salati ti sọ bẹ́ẹ̀ yawmula yawmeni gòbè dènà sa ẹni bẹ́ẹ̀ lájì bú bẹ́ẹ̀ náà wọ́n lẹ̀ ní mbà padà sí ibú Àmín. àti gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé àlùfáà wa As-Samaki. Àmín. Inna ataynaka. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal àfa abtar. wa Ra'id akin àfa wa oníkan As-Saoty As-Saoty. gbogbo ẹ̀yin jama gbogbo ẹ̀yin àlùfáà mi tẹ́ ń bẹ́ ń kalẹ̀ àtẹ̀yẹ ya wa pátá àfa wa gbàmì masa wọn lẹ ti gbowó oúnjẹ láàárọ̀ yìí kẹ́ tó kú nílé ok wọn yẹ gbowó oúnjẹ náà wẹ̀ lóòótọ́ ọlọ́run ó jà èwo láwa tẹ̀lé báyìí wọn ní ẹ fi sínú ọlọ́run fa alibarika sí ọlọ́run ò ní fi yín lẹ̀ Àmín. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. Wa alaykumus salam wa rahmatullahi wa barakatuh. àbá wa Saoty àárọ̀ yìí ni mo torí tọ́pìkì káàdì tẹ́ mú wa èmi fún àfa Dáúdà yìí ọgbà lọ́wọ́ mi ìwò ẹ̀rí pé òun mo gbé fúnjọ́ tẹ́ mú wa ìwò ntí bẹ́ẹ̀ ẹ̀kọ́ tọ́pìkì sí ẹ̀kọ́ tọ́pìkì sí ọmọ yìí lòun wá ń wo káàdì láàárọ̀ lọ́wọ́ ni a wọ́n mà ní tọ́pìkì èmi yìí ti fún Mufadal ní pé
ọ̀rọ̀ tá a sọ òun rè òun náà ní bẹ lọ́wọ́ mi báyìí. òun ní bẹ lọ́wọ́ ẹ̀ báyìí tọ̀ àbáǹgbà mọ́ wá wò láàárọ̀ mọ́ wá bá pé ẹ fún mi tọ́pìkì tẹ́ ẹ sí kí ni tọ́pìkì tán pè náà governance improvement àbí bá nàbí ti ṣe òṣèlú ó ti ṣèlú ńgbà mọ́ wá láàárọ̀ yìí ni wọ́n ń dààmú wípé báwo la ti ṣe kakọ tọ́pìkì kan kó tún dàárọ̀ ká tún rí i pé tọ́pìkì yí padà bẹ́ẹ̀ bá ṣe wá wí ma àfàwà Saoty ń gbà tá a palẹ̀ mọ́ fún bẹ́ẹ̀ bá ti wí ma ẹ bá wa gbà. bisimilayi rahman rahim laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. لقد كان لكم في رسول الله lára Nabi wa Muhammad uswatun hasanatun àríkọ́ṣe dáadáa ìwà rẹ̀ uswatun hasanatun. àwọn nǹkan téèyàn mú téèyàn fi ṣe hayat téèyàn fi ṣe ìṣẹ̀mí ayé rẹ̀ ara Nabi béèyàn bí jọba kan tó bá fi lè mú síyáṣà lára sírátù Nabi asiyasiya yani síratuhu asiyasiya wọ́n bá lè mú síyáṣà bá Nabi ti ṣètò òlu wọ́n bá lè mú lára Nabi yóò máa là ìjọba náà ò ní parẹ́ kò sí ní kàbùkù ìjọba tó bá lè ṣe ètò ìlú bá Nabi ti ṣètò òlu ìjọba àwọn máa succeed ìlú tán bá ń ṣètò bá Nabi ti tó bí Mákà ti rí lónìí tí Saudi àárí lónìí gbogbo Saudi àpáta Abdul Hijaz bó ti rí lónìí tí gbogbo ayé ń pa afẹ́ lọ́bẹ̀ òṣèlú dá lójú orí bẹ́ẹ̀ bó ṣèlú bẹ̀ ọba dá láti ilẹ̀ wá ó ti bá asáàsù rẹ̀ dá màbá ní tí wọ́n máa lé lérí dá ní gbogbo wa fi ń wò pé òpópó Mákà máa roro ìbá àwọn kan ló tún ṣe àwọn tí ń tún ṣe ọ̀sà dédé tún ṣe foundation rẹ̀ ló ti dá Ànábì ló lé foundation sí àṣà kalẹ̀ òun lọ fà á tí Mákà fi dùn lọ kò sí èbó kan tẹ́rì rẹ̀ pé èbó kan mufti wọ́sẹ̀gbẹ́ kan madu samaki èbó kan tẹ́rì rẹ̀ pé tó sì máa ti ń ṣe ọ̀gbọ́n tí ìjẹ́kẹ́ bọ́yá ó ní nǹkan kan tó gbé gáràdì kan àbí amúrú muhimmun tí ó gbé dé Nàìjíríà kí èbó kan kan wá sùn kọ́ wá jí kọ́ wá lóun lálàá kó òun fẹ́ lọ lè sinmi Nàìjíríà èrò pé èbó wọn gbádùn kó òun fẹ́ wá sinmi yà yìí gbogbo ọmọ Nàìjíríà nísìnyí wá kó òun fẹ́ lè sinmi London òun fẹ́ lọ sinmi UK ní China làwọn èèyàn wá tún lọ nísìnyí o ti bá ọrọ̀ ajé bẹ́ẹ̀ hot lọ́wọ́ báyìí gbogbo ẹ̀ náà tún hot lọ́wọ́ báyìí àfà kọ́ ọmọ China kan tí èyí pé ìjọba wa ṣe títì èyí tí ó ṣe títì gan nísìnyí ọ̀fẹ́ wá mọ́ torí wọ́n ń gbé wọn. ṣé a máa wí pé àṣàṣù Nàìjíríà ìjọ tí Nàìjíríà ó gba òmìnira tí wọ́n fòmìnira lé wa lọ́wọ́ àwọn tó tẹ́wọ́ gba òmìnira ń jọ náà àníyàn rẹ̀ kí wọ́n gbà. Allahu akbar. tọ́ra àníyàn tó o bá fi ṣe nǹkan àníyàtu qabla al-amal àníyàn ọmọ tẹ́lẹ̀ lára ṣe tó yẹ pé àwọn tó tẹ́wọ́ gba òmìnira lọ́wọ́ èbó ń jọ tí wọ́n gbà wọ́n yẹ pé àníyàn wípé a fẹ́ tòlú ni wọ́n gbà tí èsì àníyàn pé a fẹ́ kí rìásà ọmọ ajẹ́ tiwa ni wọ́n gbà ń jọ náà foundation wọn náà ń lè kalẹ̀ gbogbo ń tẹ́rí tí ń ṣẹlẹ̀ Nàìjíríà lónìí kọ̀ọ̀sáyé ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ tí kò wá ń bá yàtàwárà súnẹ́l algish kàbíran an kàbír ima jamba ẹni waljaw ima sojoro wasulm ima sabosi wọn jogun ẹ bọ̀ wá tó fi débi ó dé yìí ni foundation náà ní nǹkan gbogbo ń tábà malẹ́lẹ́rí ìrọ̀rùn ní kú ọmọ jẹ́ bá Nábì tí wàá lo tiẹ̀ kọ́pìlà bẹ́ẹ̀ẹ́sà òun lákọ̀ sọ Ànábì ò tí dòjíṣẹ́ ó wà ní age of 35 years ló ti kọ́kọ́ practice òṣèlú
age of 35 years lànàbí practice òṣèlú kò tí dànàbí rárá kì í ma bí ọlọ́kọ̀ ń wà wọn lọ kì í ma sẹ́tọ́ lọ́hùn fẹ́ gbé fún un òun ní báwo ló ti ṣe kọ́sìm. Hayyakumullah. Kaaba owó àgbàǹlá òjò ńláńlá òun lọ kọlu Kaaba ọwọ́ awo Kaaba ńgbò owó Kaaba wọ́n wá ní àwọn Quraish wọ́n sì ní àwọn Qabail Quraish náà ní tọ́ jẹnẹrẹ́tì wọn wọ́n á ní àwọn Banu Hashim Banu kìnnìkan Banu Abdul Manaf wọ́n ní káàkiri bẹ́ẹ̀ wọ́n wá ní àwọn fẹ́ tún Kaaba ma wọ́n á bẹ̀rẹ̀ sí tún Kaaba kọ́ ọ̀nkọ́ ńgbà tó wá débi Hajarul Aswad Al-Hajarul Aswad wọ́n wá débi wọ́n ti kọ́ Kaaba tán ojú ọ̀nà bíi tí Hajarul Aswad wà yẹn báàbù Bani Shayba iná ni wọ́n wá ní ta ni ó gbé Hajarul Aswad sí ayé ẹ̀ Hajarul Aswad yìí sì rè òkúta yìí ní gbogbo àná la mọ̀ bí kò wá náà ṣe máa sáré kó wọ́n la òun fọwọ́ kàn tẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ náà láti bẹ̀rẹ̀ awwalul mataf ibẹ̀ láti bẹ̀rẹ̀ àti ma tawaf ibẹ̀ náà láti parí tawaf sí alibarika ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ istislamu ẹ̀ kó wá awi takbil onkaluku ní fẹ́ kìsì ẹ̀ níbi ìfẹ́ tí Ọlọ́run tó fi dá Hajarul Aswad gẹ́gẹ́ bí ipa kanu riwaya wípé inú alijanna iná ní òkúta àwọn ti sọ̀kalẹ̀ funfun sì ní njọ́ tí ó sọ anabi ní ẹsẹ̀ àwọn èèyàn gbogbo èèyàn tí ń tawafu Kaaba ẹsẹ̀ tó ń kálukú ń kó wa òun lọ sọ di dúdú. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah kathira. Àwọn Banu Shayba àtàwọn Qabailu kọ̀ọ̀kan nínú Quraishi wọ́n wá ní awala kọ̀kọ̀ yatanasa'una bainahum wọ́n ṣe fanfa wípé man yad'u al-hajar al-aswad fi mawdi'i talẹ́ni tó fẹ́ talẹ́ni wọ́n fẹ́ gbé al-hajar al-aswad sáyé tani ó gbé síbẹ̀ bẹ́ẹ̀ báwọn eléyìí bá ní àwọn eléri kọ̀bílà kọ̀ọ̀kan wọ́n dìde pé àwa ìjọ fámìlì tiwa ni ó gbé eléyìí ń pé fámìlì tiwa ni ó gbé tọ́wọ́n fẹ́ wá anisa wa ń bẹ nínú Kaaba njọ́nà ni wọ́n bẹ̀ mbẹ̀ wọ́n wá gbọ́ra wọn yé lẹ́nìkan wá dìde nínú wọn wípé ẹjẹ́ adákẹ́ gbogbo fanfa yìí níta nídìí ń bẹ̀ ni pé ẹni tí ó yà wá ńlá ká yìí bá ti ṣe ẹni tí ó dájọ́ fún wa anídìí tahkim ẹni tí ó dájọ́ fún wa ní awwalu dakhilin fi hadha al-masjid ẹni ó bá kọ́ wọlé gbogbo yẹn ẹjá jòkó lẹ̀ ẹni abárí tó bá kọ́ wọlé nísìn òǹtọ̀hún ni ó dájọ́ fún wa ntòǹtọ̀hún bá ti wí iná ni gbogbo wa ó tẹ̀lé. Sallallahu alayhi wa sallam. Wa awwalu man yadkhulu ar-rasulu sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Wa dakhala ar-rasul anabi kan bọ̀ wá tiẹ̀ tó ń bá tiẹ̀ bọ̀ wá ń fẹ́ wá sin lọ́hùn níbẹ̀ ó sì wà ní age of 35 years kó tó di pé bí sàdé lànà bí ti sin lọ́hùn àmọ́ kò tí ì ní dẹ̀lí kì ní tọ́ka àmọ́ tí ń sin lọ́hùn kó tó di pé bí sàdé ló fi jásí wípé tá nàbí ọba sin lọ́hùn before 40 years yóò bá wọn ṣe òòṣà tí wọ́n ń ṣe ó ti mà pé bọ́ ọ̀dà ó ti mà pé òòṣà ọ̀dà ó mà pé nìkan ń bẹ tí ń jẹ́ ọlọ́run ọlọ́run ti fún un ní ilẹ̀ hàmù kínní yẹn kalẹ̀ kọ́bílà kí wàhálà ó tó dé àkọ́kọ́ ń tà nàbí ń lò ní ilẹ̀ hàmù. Sallallahu alayhi wa sallam. alhamaha fujuraha wa taqwaha dama kí wọ́n ti dá èèyàn ní inú jìbìlà èèyàn fa alhamaha fujuraha wa taqwaha tẹ̀kíwá ló fi hàn nábì. Sallallahu alayhi wa sallam. kò fi fujuru hàn anabi wa wọnú Kaaba wọn bá ní Muhammad Abdullahi ìsìn bẹ ní age of 35 years ń jọ́nà ó ti bá wọn qabla mab'asihi bi khamsi sinin ó wá di pé anabi dé ó wá ní wa à ń fa nǹkan kan lọ́wọ́ òkúta yìí ló kúta abẹ́ gbé sí yà yìí eléyìí ń kóhun lòun ó gbé tọ́ ń kóhun lòun ó gbé wọn sì jẹ́ agbádùn bóun ni ká ṣe
ó sì Ọlọ́run ní ẹ̀yin bàbá mi Allahu alayhi wa sallam. ẹ̀yin náà lẹ́bí wa ẹni là ká ìjù wa lọ ẹgbọ́n jù wa lọ gbogbo nǹkan lẹ́sẹ̀ jù wa lọ àmọ́ gẹ́gẹ́ bí ọgbọ́n mẹ́kẹ́ tèmi alájí ẹ̀dá kun aṣọ tẹ́ ẹ fi lé ọrùn ni ẹ sì yá mi ẹ wò sẹ́lu ọwọ́ fa anabi lásọ anabi wa tẹ aṣọ lẹ̀ ọwọ́ tẹ aṣọ lẹ̀ anabi wa fi yaduhu sharifa ọwọ́ fi ọwọ́ rẹ̀ ọwọ́ fi gbé òkúta ọwọ́ gbé sẹ́rí aṣọ ọwọ́ ní gbogbo kọ̀bílà tẹ̀ ń jà yín ìjọ tẹ̀ ń jà wọ́n ní náà bànú ṣe ibà ńkọ́ ọláwa rèé bànú kìíní kan ńkọ́ àwa rèé wọ́n wá pera wọn kálukú súnmọ́ yà yìí eléri kọ̀ọ̀kan inú baálé kọ̀ọ̀kan nù dílé kọ̀ọ̀kan wọ́n pera wọn ní ẹ̀yẹn fà létí yà yìí wọ́n fà létí ẹ̀yẹn fà létí ẹ̀yẹn fà létí ẹ̀yẹn fà ogun wa fà létí ọwọ́ ní sẹ́ ọwọ́ gbogbo yín ti débẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní ẹgbẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n wá gbé ó ní gbogbo yín náà lẹ́gbẹ́ iyì tẹ́ ẹ fẹ́ gbà wípé àwa la gbé ajáro àṣùwádùn sáàyè rẹ̀ tẹ́ ẹ fẹ́ kó kọyán ọparẹ́ òun ó kọ ẹnìkan kò ní parẹ́ ẹgbẹ́ wọ́n wá gbé wọ́n wá lọ gbé sáàyè rẹ̀ ànábì ní gbogbo yín náà lẹ́ ti ṣe ẹ dákun òṣèlú kan jù báwọn lọ ẹni tó ní nílà aká yìí láti fi satisfy gbogbo èèyàn tí ó fẹ́ kí inú ẹnìkan ó bàjẹ́ tó fi wá lóru làákà yìí bẹ́ẹ̀ bí As-Saoty dé èyí ń àtàwọn ìwà míì tí ń wù òun níjọ́ tí wọ́n gbé dìde tó ní Ọlọ́run rán mi sí yín èmi ló jíṣẹ́ tọ́lọ́run rán mi tọ́rọ́ sí yín o àwálù ẹni ọkọ̀ sàdákà rẹ̀ inú àwọn àsìkò òun náà làbú Bákírì àmọ́ àkọ́kọ́ ẹni ọkọ̀ gbà pé yẹn àkọ́kọ́ gbà láyé Khadija ni àkọ́kọ́ ẹni ọkọ̀ gbà inú Bashar torí kó ti fẹ́ ànábì kí bí Ìsà tó dé òun ló sì kọ́kọ́ sọ fún òun ló mọ bíbí Ìsà ti dé òun ló kọ́ gbà fún lẹ́yìn rẹ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ kílẹ̀ ń pè é Zaid ibn Haritha òun náà ọmọ ọ̀dọ́ rẹ̀ ni òun náà gbà fún Meisara òun náà gbà fún Abubakiri òun náà gbà fún nígbà wọn gbé Abubakiri pé èsè tó gbà ó ní má jarabtu alayhi kadhiban katu ó ní tó jẹ́ ń gbà ní pé ń jọ́ tèmi àti ẹ̀ ti ń sọ̀rọ̀ ó ní kò parọ́ rí. Sallallahu alayhi wa sallam. ó ní kò parọ́ rí ló jẹ́ ń gbà kó tọ́ ni ti ọ̀sọ̀. náà anabi wa ń bá a bọ̀ bẹ́ẹ̀ ńgbà tí ń bá a bọ̀ bẹ́ẹ̀ ń gbọ̀ ya ọ ẹsẹ̀ wa kan báwo ni ó ti gbèsè yá sàkalẹ̀ nígbà tó bẹ́ Mẹ́kà ó ṣòṣèlú inú ṣòṣèlú òun láti rescue mùsùlùmí ẹ̀wọ̀n nǹkan tí ìjọba tó bá fẹ́ ṣe òṣèlú dáadáa ó gbọ́dọ̀ rescue àwa gbogbo ìyà tí ń jẹ ọmọ inú ìlú pírọ́blẹ̀mù tá a ní ìjọba gbọ́dọ̀ wá solution sí ẹ gbọ́ Hayyakumullah. ẹ̀rí pé àwọn ìjọba ti wà yìí náà wọ́n fún wa solution tó pọ̀ ó kó aláfọkànbalẹ̀ tí ò sí wàhálà kan lù mọ́ a sì ń jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ kọ́dà ń jẹun kù ni iná wa sì da tí nǹkan kò ṣe náà wa iná àjíẹjẹ wákàtí múnà rẹ wá kọ́ sí mu. bẹ́ẹ̀ àwọn búlọ̀kù nu fi di. búlọ̀kù ti di dànù ọ̀rà mi. ìjọba wa yìí náà àwọn náà ń ṣe ọlọ́run ọ̀sán wọn lẹ́sàn-án tí wọ́n ń ṣe. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. àbáwá Samaki inú òṣèlú tá Nábì tún ṣe inú ìṣe ìlú nígbà tí pírọ́blẹ́mù dé báwọn mùsùlùmí ní Mẹ́kà tí wọ́n bẹ́ẹ̀ nù nira tí nira mú wọn táwọn Kùrẹ́ṣì tí wọ́n ti nambal àwọn bíi 80 wípé àwọn 80 àwọn pa wọn Ànábì wo kọ́nà olóhùn lè fi rescue wọn ló fi ní kí wọ́n máa lọ sí Abasha lọ́dọ̀ Asahama An-Najasi ó ní ẹ máa lọ bẹ̀ inna bi ardil Abasa malikan la yuslamu ahadun indahu falhikum bibiladihi hatta yaj'ala Allahu lakum farajan wa makhrajan mimma antum fihi ẹ máa lọ bẹ̀ ẹ lè fara pamọ́ síbẹ̀ ọ̀rá yìí tàwọn ọmọ ẹ̀ kò sáré tara rẹ̀ ọ wá fira rẹ̀ òun fira rẹ̀ sínú ewu ọ wá rescue àwọn ọmọ lẹ́yìn rẹ̀ pé kí wọ́n lọ fara pamọ́ síbi kan kò sí olórí tó lè ṣe bí wàhálà bá dé nísìnyí àwọn ti lọ lóye bó àwọn bẹ́ẹ̀ lé. ọ̀gbọ́n àfa Hayyakumullah. ṣé ẹ dákun ṣé siyasa tànàbí nìyẹn kò lè jọra wọn ànábì rescue àwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tẹ́gbà fún ọ rescue wọn lọ sábàṣà pé ẹ lè fara pamọ́ wọ́n ní wọ́n kọ́ yàrá ó ní ẹ fi mí lẹ̀ ogun tí ọba ṣe mí kó ṣe mí nítorí tọ́lọ́hún ẹ wọ́n má dáná sí lọ́rùn
ìmọ̀ lókun yẹn ìyẹn máa lọ ilé farakọ́mọ́ bẹ́ẹ̀ ẹ fi mí bẹ́ẹ̀ èmi àtọ́lọ́hún mi ọ̀kan nu ẹni wọ́n bá wà lè serú nǹkan báwọn nílùú rẹ̀ dà bí mọ́kàtí dà wọ́n. ẹ̀dá tó bá lè ṣe bá nàbọ̀ Muhammad ti ṣe bí ṣe ń ṣe ètò ìlú tí ń ṣètò ẹ̀sìn òun nílùú rẹ̀ ń dá. ipò ọ̀ya inú tá nàbì tún fi ṣe òṣèlú tiẹ̀ síyáṣà rẹ̀ al-afu wa rahma wa shura nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọlọ́run lọ́kọ́ ànábì pé ó lò ó fa'afu anihu wasfa wa shawiri fil amri fa iza azamta fatawakkal ala Allah. ànábì ṣe òṣèlú ẹ̀ pẹ̀lú kí ó fún wọn àwọn mùsùlùmí kó máa fún wọn ní amnesty àbí kí lẹ̀ ń pè amnesty al-afu wa rahma ànábì ẹni wọ́n bá ṣẹ̀ tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá tó bá fi lè túbá ànábì àṣeyọ̀ndẹ̀ ànábì ní àfilẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ má wù ẹ filẹ̀ ókè òun lọ́lọ́run fi gbé àyè kalẹ̀ fún wa wípé gbogbo ẹni wọ́n bá ṣe aburú tó bá túbá fa inna Allaha ghafurur rahim látara siyasa nabi nù. sallallahu alayhi wa sallam. inú siyasa rẹ̀ òun ni wípé ká lọlẹ̀ anabi ní inú àwọn nǹkan tá anabi tún ní. sallallahu alayhi wa sallam. himayatu gayril muslim himayatu gayril muslim ìprotect ẹni tí kì í ṣe mùsùlùmí àwọn alùzimma àwọn yahudi àwọn nasara tí wọ́n yé sara wa anabi sì kó wọn sínú abẹ́ ààbò Islam ọgbọ òun lọ fa gulibati Rum fi adnal ardi wa min ba'di galabihim sayaglibun lillahi al-amru min qablu wa min ba'd wa yawmaizin yafra'u lil-mu'minun binasril abikinika wa yawmaizin yafra'u al-mu'minuna binasrillahi yansuru man yasha wa huwa al-azizur rahim. araba nabi ti ṣèlú ni wípé àwọn tí èsè mùsùlùmí àwọn Rome kristẹni ni wọn àwọn Faris àwọn wọn bá Rome jà wọn wá kọlù Rome wọn pa wọn wí ni wọn inú anabi bàjẹ́ inú rẹ̀ bàjẹ́ wípé àwọn ọmọ ìyá mi àwọn ọmọ lẹ́yìn Kristi àwọn ni wọ́n borí ẹlẹ́bọ ní borí wọn anabi gbèjà kristẹni against àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ Ọlọ́run fi wá ránṣẹ́ sí pé mo ní pé inú rẹ̀ ń bàjẹ́ wahum min ba'di galabihim sayaglibun fi bid'i sinin wọ́n tún ìjà náà jà tí wọ́n bá tún jà àwọn Róòmù wọn padà win níjọ́ tí àwọn Róòmù padà win anabi celebrate pé Róòmù win ní Paris ara himayatu gayril muslimin àwọn alùzimma anabi protect wọn kò jẹ́ nǹkan kan ṣe júù kankan ò ní problem láyé anabi nasara kan ò ní problem láyé anabi kódà anabi máa fún wọn láyé ní máa bá wọn ṣe mítìnì nínú masalasi Madina ẹnu babalágége mo ti kọ́kọ́ gbọ́ yín first wípé anabi wọn bá anabi ṣe mítìnì nínú masalasi lásìkò tí ìjọsìn wọn tó anabi jáde fún wọn nínú masalasi pé kí wọn jọ́sìn wọn babalágége ló sọ. ẹnu bàbá àgbà alágége tòní òun ni àlùfáà wa àgbà Atayese ọmọ bàbá alágége ti kọ́kọ́ gbọ́ wípé àwọn tí wọ́n ṣe lẹ́sìn mùsùlùmí wọn a máa bá ànábùwà Muhammad ṣe mítìnì nínú mọ́sálásí àwa mùmìnì kódà bí àsìkò ìjọsìn wọn bá tó tó ànábì àtúní ẹ̀yin sọ̀hábẹ́ ẹ jáde fún wọn ẹ jẹ́ kí wọ́n ṣe ìjọsìn wọn. adiplomasiya wa husnul jiwar ìbánigbé pẹ̀lú àwọn almuluk alaqatuhu at-tayyiba ma'a muluki gayril muslimin àwọn ọba tí è ṣe mùsùlùmí ànábì bá wọn ṣe àwa níṣẹ́ tá a já wà fà gbogbo àwọn ọba tí wọ́n ṣe mùsùlùmí làwọn àfa ń ṣèpè lérí mẹ́díà ọlọ́ba kan kèfèrí ni ọba kan wọ́n mú yẹ̀yẹ́ àwọn ọba ànábì ọ̀yẹ̀yẹ́ ọba kèfèrí kan tá ànábì fi kú kò sínú síra rẹ̀ ikú ọba kan tí è ṣe mùsùlùmí ànábì wá yẹ̀yẹ́ rẹ̀ ànábì a máa pọ́n gbogbo àwọn lọ́balọ́ba a máa pọ́n wọn lé ànábì ṣe bẹ́ẹ̀ àwọn tí àkídà wọn tí wọn lákídà Islam ànábì tún fún wọn ní ahad wọ́n fún wọn ní ahad wípé mo bá yín ṣàdéhùn pé lópin ìgbà tẹ́ ẹ bá ti ń bẹ lábẹ́ rẹ̀ àyà Islam tẹ́ ẹ sásábẹ́ wa o tẹ́ ẹ sákù lábẹ́ Islam fi lọ́kàn balẹ̀ pé òun máa protect yín mùsùlùmí ló gbọ́dọ̀ protect kìrìsìtẹ́nì kaburu ọmọ sí nílùú wa náà bá ní ta ni kìrìsìtẹ́nì ó ní tí ó jẹ́ wípé next of kin
fún tí ó fọkàn balẹ̀ sí níjọ́ tí àwọn ẹlẹ́bọ bá fẹ́ àtàkì wọn mùsùlùmí ló gbọ́dọ̀ dìde àwọn náà sì gbọ́dọ̀ dìde níjọ́ tí wọ́n bá fẹ́ àtàkì àwa náà àmọ́ ń gbọ́ ọjà pé bá nàbì ti gbé kalẹ̀ káwa ń tọ̀ bí Jésù tiwọn náà ṣe gbé kalẹ̀ káwọn náà ń tọ̀ lórí báwa méjì là ń jà kí làwọn ń jà sí èrè ọ̀rọ̀ ayé àjàṣe ọ̀rọ̀ ẹ̀sìn àjàṣe tọ́lọ́hún bá nàbì ti sẹ́nu kótó wa dé Madina nígbà dé Madina yẹ ọba àwọn akọbíla ọba Banu Kainoka Banu Nadir Banu Kuraizo gbogbo àwọn yìí àwọn tí ń ṣe rìásà lọ́wọ́ wọ́n ti ń jẹ wọ́n ti ń jọba wọ́n ti ń lo dáwùlà ká nàbì ó tó dé ìgbà tá nàbì dé wọ́n sọ dáwùlà kalẹ̀ fún nàbì wọ́n jùlẹ̀ fún ànábì ní tẹ́ jùlẹ̀ fún mi nígbà lọ́wọ́ yányán àjọ sẹ́ni ẹ̀yin náà máa bẹ lábẹ́ ààbò dáwùlà ìsìlámíyà ẹ wá sọ ẹnìkan tá nàbì fara ní nínú ṣètò ìjọba rẹ̀ nígbà tí o ti wá fara ní ẹnìkan òṣèlú yòówù tí ń bá ń fara ní ìlú òṣèlú yòówù tí ń bá ń fara ní ọmọlẹ́yìn rẹ̀ òṣèlú wọn yẹ sòṣèlú tọ́lọ́hún òṣèlú tayénu èèyàn lè ṣe òṣèlú tí ó sì fẹ́ ra lè jẹ́ náà. Masha Allah. bá nàbì ti ṣèlú nù ni. Sallallahu alayhi wa sallam. wọ́n yan àwọn asahabu shura àwọn tí wọ́n jọ máa pálí ọ̀yàn wọn ó sì yan kọ́dà nàbì náà yan oyè kọ́dà nàbì a máa há àwọ̀dù fún sàábé. Sallallahu alayhi wa sallam. irú èyí tá a fà wá fún wa yìí Talha bunu Ubaydillah àbáwá Abdulrasaq. As-Saoty. Talha bunu Ubaydillah níjọ́ tí wọ́n darí ogun kan la anabi fún un ní àwọ̀dù ọ̀nàwó gan anabi ní anta aljawadul fayyad aljawadul fayyad wọ́n tọ́ ọmọlá tó kọ́ ọkàn máa ń da ọrẹ ni ó fún láwọ̀dù ẹ̀ ó fún àwọn sàábé láwọ̀dù kọ̀ọ̀kan. gbogbo àwọn àbọ̀ mọ́lúdi tá a fún yàn láwọ̀dù ẹ̀ ríre o. kì í ṣe irú àwọ̀dù tiẹ̀ tó ń fún wọn irú àwọ̀dù ti Saoty yìí àwọ̀dù tó dá lòun kì í ṣàwọ̀dù tá à ń lé gbé bá láwọ̀dù ń lé irú èyí ń kọ́ wọ ṣàwọ́dù rí kọ́ sí mu àwọn tí ń ṣe ní má dáná sí rẹ lọ́rùn ayagunla ṣàwọ́dù rí èyí ṣàwọ́dù pé a lè gbá wọ́dù wá. kìí ṣe ìtẹ́ ń fọlọ́sọ láwọ́dù o. jama ìyá kan ń ta ẹ̀ẹ́dẹ́sọ̀ tí ń ta wọ́n wá fún láwọ́dù ńgbà wọ́n fún láwọ́dù kọ̀ wá ẹni wọ́n bí pé ṣe wá bí ọlọ́run ọmọ ṣẹ́tún òun ọmọ ibi tóun ti bẹ́sìn dé tán ẹ fẹ́ fún láwọ́dù ọlọ́run ọmọ ṣẹ́tún òun ṣe pé òun kan táwọn òun fẹ́ fún láwọ́dù mẹ́ta kan ní sè ń bẹ́ ń lé yìí mẹ́ta ọ̀hún gan wọ́n ti máa ń lọ́rùn ni èmi dé ibi wọ́n ti ń sọ lọ́wọ́ pẹ̀lú tọ̀hún ni àfa aláwọ̀dù tó sàwọ́dù lánàá lọ́ba gba wọ́dù wa báyà ní sọ́ọ̀bù asalaamu aleykum wa rahmatulah wọn ni wa aleykum salaam ni alájà ìṣe tá a rí òun lòdì ni nígbà mo rí pa àrí wọn à ń tọ̀ kẹ́ má wulẹ̀ dààmú ara yín òun mo gbé wá báyìí yàtọ̀ òun ni òun mọ̀ dáná o wọ́n sì gbé kinní yìí wá bá wọn lé àbí kó lè gbá wọ́dù mẹ́rin mi kọ́ wọn ni ẹ̀dá kẹ́ sọ pé ìsìn lé tiẹ̀ di mẹ́rin nù. èyí ń wòye sàwọ́dù bàbá fẹ́ àwọ́dù yẹn ẹ̀ rí i pé Talha tí mo sọ yìí ìgbà tán darí ogun tí wọ́n rí contribution rẹ̀ sínú Islam tá a bá fẹ́ fún yàn láwọ́dù merit award ẹ gbọ́dọ̀ wo gbogbo àwọn tí a bá Abdulrasaq fún láwọ́dù lẹ́ni kò sí ẹni tí o táwọn lè bí gọ́rẹ̀ ni wọn ò tó nípìnlẹ̀ tí bàbá wọn lè márùn sọ̀rọ̀ wọn báyìí àbí búbẹ́ ni ò tó bẹ̀ àbí As-Samaki èmi náà ti ròyìn As-Samaki nísìnyí wípé contribution As-Samaki lórí ọ̀rọ̀ Markaz yìí kò kéré As-Samaki ó wá sọ fún wa ńjọ́ kan pé ẹ̀dá kẹ́ mú mi déwájú bàbá Mudiru As-Samaki ó sọ rí bàbá sì mọ As-Samaki dáadáa àmọ́ kìí ṣẹni tí ń wọ̀ sọ̀tọ̀ pé mọ́sáfẹ́ máa rí bàbá àwọn tí ń wí pé kò ní ìdíkà rí bàbá àdékásá máa ṣiṣẹ́ kí bàbá ó sì máa feel fine èyí wò tó kátó wá pé bàbá wa láyà bàbá wa dámọ́dà àbí kí ẹ máa ń pè wọ́n gbà wọ́n bẹ láyè alájì bàbá wọn ókè àwọn náà bí dámọ́dàmí tọ̀ ṣé àwọn yìí wò láwò ni. kátó wá ní Jaqmal. kátó wá ní Jaqmal fún rẹ̀. sáwà ló pọ̀ létí ni. kátó wá ní Haruna Rashid. Damallahu hayatahu. gbogbo àwọ̀dù tí Abdulrasaq ha lónìí àwọ̀dù yẹn ẹ tẹ̀ sójú ẹ̀ ni kìí sàwọ́dù wá sí àlùkà Allahumma asialuka Allahumma awọ́dù yìí nǹkan kìí sọ awọ́dù yà tí arísìkò aragada awọ́dù tó da tanijẹba ok ṣé yìí bọ́ọ̀bù àkíní gan ti ma ọ̀sọ́kùnrin sóbin bọ́ọ̀bù ọ̀hún náà ń gba awọ́dù lọ́wọ́ àwọn afa. àwọn afa kan fún láwọ́dù. àdúrà fẹ́ nìkan láwọ́dù olóso àwọn náà sì máa kólóso ni wọ́n máa kólóso ni ṣe
àmọ́ tẹ́ ẹ bá wọ àwọn àfáà tó máa há àwọ́ọ̀dù fáwọn eléré ibú tí wọ́n yé fáwọn eléré ire láwọ́ọ̀dù tán há àwọ́ọ̀dù ẹlòmí inú àwọn àfáà tí ń há àwọ́ọ̀dù ẹlòmí ó dé alìkìyàmà màláìkà ò ní tí ìrètí rẹ ti pé àwọ́ọ̀dù tẹ̀ náà ni máa lọ náà mo ti màláìkà sọ̀rọ̀ báwo ni ó ti wí bẹ́ẹ̀ ọmọ tí wọ́n náà mọ̀ wípé abẹ́ rẹ̀ ní ń tà tí fi ń jẹun ọwọ́ lọ àwọ́ọ̀dù ẹ̀ ń bi mòlúdì ṣé àwọ́ọ̀dù wípé ó ṣeun tí ń ta abẹ́ àbọ̀ kọ́ntribútì abẹ́ sínú humanity. àbí kó dẹ́kun rẹ̀ kó má ṣe mọ́. àbí ọ̀nà tó lọ fún káàdì ọ̀nà tó tọ̀ délérí ẹ̀ káàdì kò ní dìre. ẹlòmíì fẹ́ gba àwọ́ọ̀dù àfa aláwọ̀dù ọ̀nà lómi tán ó sì fún káàdì pé fún aláwọ̀dù. àmọ́rú àwọn àwọ́ọ̀dù báyìí ó bu ẹni tí ó bá gba àwọ́ọ̀dù láyé ẹ gba àwọ́ọ̀dù lọ́wọ́ àwọn tí wọ́n mọ rírì tí wọ́n ń pè ní tí wọ́n ń pè ní àwọ́ọ̀dù ni. bẹ́lẹ̀ yìí bá jẹ́ wáàsí. bẹ́lẹ̀ yìí bá jẹ́ wáàsí. ó dàbí pé iṣẹ́ tí tọ́pìkì tẹ fún mi bí n bá tiẹ̀ rí yanjú bó ti yẹ kí n yanjú ẹ̀ ẹnu bí mo ti rà rẹ̀ yìí náà gẹ́gẹ́ bíi wípé ìpalẹ̀mọ́ rẹ̀. eléyìí náà dojú ẹ. ẹ̀rọ abá mi gbà báwọn náà. èyí náà dojú ẹ. àwọn ìyá wa tí wọ́n jòkó lẹ̀. àwọn ìyá wa tán jòkó lẹ̀. àtàwọn bàbá àwọn àlùfáà wa tí wọ́n jòkó lẹ̀. àtàwọn àlùfáà wa tán jòkó lẹ̀. anabi sọ fún wa. anabi wa Muhammad sọ fún wa. inú àdìsí rẹ̀ kan. nínú àdìsí rẹ̀ kan. anabi sọ bẹ́ẹ̀ fún wa. anabi wa Muhammad sọ bẹ́ẹ̀ fún wa. inú àdìsí rẹ̀ kan. nínú ọ̀rọ̀ rẹ̀ kan. anabi wa Muhammad wípé. anabi wa Muhammad sọ wípé. inna min ashirati sa'a. ń bẹ nínú àwọn àpẹẹrẹ ọjọ́ àlìkìyàmọ̀ pé ọjọ́ kan yìí dé. an yurfa al-ilm. òun náà ni pé wọ́n kó mímọ̀ kúrò nílẹ̀. wa yasbita al-jahal. àyìmọ̀kan wà gbalẹ̀ kankan. àyìmọ̀kan ni ó padà gbalẹ̀. àyìmọ̀kan ni ó padà máa ṣèjọba. a kó ìmọ̀ kó nílẹ̀. a kó mímọ̀ kúrò nílẹ̀. tẹ́ bá wo nísìn. bẹ́ẹ̀ bá wo nísìn. àyìmọ̀kan ní ń bẹ lórí mídíà lónìí tọ́pọ̀. ìmọ̀ tí ń bẹ lórí mídíà ò tó nǹkan. ìmọ̀ tí ń bẹ lórí mídíà ò tó àyìmọ̀kan tí wọ́n ń gbalẹ̀ kankan báyìí. àwọn tán jẹ́ onímímọ̀ àwọn aláìmọ̀kan ti gba mídíà mọ́ wọn lọ́wọ́ wọn ò jẹ́ wọn ráyè. àwọn tán jẹ́ onímímọ̀ àwọn aláìmọ̀kan ti gba mídíà mọ́ wọn lọ́wọ́ wọn ò jẹ́ kí wọ́n ráyè. ẹ ṣàkíyèsí kíní kan náà àwẹ̀ yìí. naam. flyer àwọn ọ̀dọ́ àwọn àfa kékèké ó wá pọ̀. bẹ́ẹ̀ni. àwa tí wọ́n ṣe wá sí fún gan akéré sáwọn tí ó ṣe wá sí. bẹ́ẹ̀ni. flyer wa pọ̀. àtolódo. àtolódo àtẹni tí yóò kéwú kọ́dà ẹni tí yóò mọ Suratul Fatiha òun náà fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. ẹnìkan bẹ nínú àwọn tí ń ṣe wáàsí lórí mídíà lónìí wọ́n sì ń pè lóde dáadáa kò sóde tẹ̀ ẹ̀ ti níbà ẹ̀ ní dàkú ẹ̀ yọ mara rẹ̀ bí n ti ń wì òun náà ni wọ́n máa rún mara rẹ̀ àfi tó bá gbókòó rẹ̀ jáde fún òun là ń bá wí kò mọ Kùránì ké. Allahu Akbar. bẹ́ẹ̀ni Ọlọ́run tú àṣírí ẹ̀ fún mi ni. Hayyakumullah. kò mọ Kùránì ké rárá tẹ́ ẹ bá gbé tẹ́ ẹ bá ẹ kó nkúlù aláwọ̀ ẹ kó ní àwọn iná àdínà ẹ lọ lè gbé alahakum ẹ gbé fún. abilamuyekuni. abilamuyekuni lẹ́dínà kafaru min alil kitabi ẹ gbé fún. kò má kéni o àmọ́ ọwọ́ awa owó lọ́nà àròdàròdà arúmajẹ oníjàlá bí nkankan ni ọwọ́ awa ọwọ́ rẹ́ǹtì ọmọ kan tó ń lọ lé kéwú tọ́gbà sàádà tí ò rí nǹkan fi ṣe ọwọ́ rẹ́ǹtì ẹ̀ àwọn mẹ́ta ẹ̀ máa sanwó oṣù fún yín ẹni tí ọ̀rọ̀ wà sí ọ̀rẹ́ǹtì ẹ̀ àwọn tí ó máa ká agbádá ọ̀rẹ́ǹtì ẹ̀ tọ́ba wa lòde ọmọ tọ̀ yọ wá pé orin wo la lò orin báyìí ni tọ̀ ìyẹn máa túmọ̀ ẹ̀ ìyẹn sì wá túmọ̀ ẹ̀ kí ṣé kò túmọ̀ pé yẹn kú tọ́ba ní rárá o ó túmọ̀ wípé ọ̀tá yóò ní kó tu fún un tọ́ba wa tu ṣé túmọ̀ ẹ̀ nu ṣé kò sí pé yẹn kú mẹ́ ok dámidá wọ́n sá máa fa àyà wọn gbogbo ọ̀rọ̀ tí n bá ti ń sọ wọ́n sá máa fa àyà ọba ti wá ní inna kabira bila ilimi àwọn baba wa ti ń kúrẹ̀ gẹ̀tìgẹ̀ ẹ wo baba ẹ wo àwọn baba ẹ wo fìlà baba ti rí. máa sugara ẹ wo baba ti ń rẹ́rìn músẹ́ yọmọ wa wí ntọ́ bá wù yọmọ wí lọ ẹjọ́ tí ẹrú ọlọ́run kan òun lọ́ wá fi kíní rẹ̀ ọ wá fi hàn mí òun ṣe fídíò rẹ̀ ni ọ wá dọ́gbọ́n fi hàn mí ọ̀rẹ́ rẹ̀ ni ìwọ̀n kí alukurani àfa la ilaha illallah ìkékùké Muhammad Rasulullah ìsàwọn gbogbo ẹ lọ mo ní ẹni tí ìmọ̀ wò tẹnu rẹ̀ nù kọ́ yìí ọlọ́run náà ni kò mọ nǹkankan gbogbo àfa àti okòwò ń ṣe wá sí lórí mídíà èyí tó dáa tá a padà máa ṣe ni wípé lójú agun live kí wọ́n padà máa bí àfa mọ́síálà ntí ó dànù ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sá wọlé. ẹ pèsè òbí kò ní wa. torí wípé ànábì ti jẹ́ àmọ́ yìí pé àwọn aláìmọ̀kan ni ó gbàlú bàbá wọn lè márùn rè
ẹ wo bó ti kún kẹ́kẹ́ tó sáwọn ni wọ́n wà lérí mídíà nísìn táwọn aláìmọ̀ kan ti gba mídíà tán àbí bàbá wa Sàláàtì. ṣé o Sàláàtì. wọn kálukú náà yà jòkó lẹ̀ wípé wọ́n dédé ń táwọn èèyàn bá wa ń lé àbí ń tá a bá lòdì tán bá bi wa àmàlàyé wọn. wọ́n bá ti wá rí bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń kéwú lọ́wọ́ àtẹ̀yin ọmọ kéwú gbogbo àwọn ọmọ mi yìí. àwọn ọ̀dọ́ àfa. ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. gbogbo wọn ni wọ́n kéwú tí wọ́n yanjú. alhamdulillah. èyí tó kọlu nínú wọn tó ní bàǹkan lára rẹ̀ ó múra. kó aláìmọ̀kan sẹ́yìn. àyè sì rìn kí òde. wọ́n yé sì rìn káàkiri òde. wọ́n á pàdé wa káàkiri. kò tiẹ̀ àmẹ́yìn ọ̀dọ́ ẹ lọ kéwú o torí wípé àsìkò kan padà ń bọ̀ wá tọ́já sí pé ojú ò ti àáfà tí ọba máa kéwú. ẹ máa pọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà nísìnyí owó lẹ̀ fi ń bẹ̀ ẹ̀ fi ń ṣe kíni wọn kò gbé èbó kọ̀ọ̀mọ́ lárúbáwá ọ̀gbọ́ kò gbé èbó kọ̀ọ̀gbọ́ lárúbáwá. nọ́ọ̀sù wá sí kan 20k ni. nọ́ọ̀sì ẹ̀yọ̀ kan owó ni. àdìsí àtàyà àtòrin. ẹ kéwú o 20k. bàbá di àsìkò kan ojú ọ̀padà ti àáfà tí ọba kéwú tọ́lá àsìkò ń bọ̀ táwọn èèyàn máa challenge àáfà lójú agbo wọ́n máa béèrè nǹkan lójú agbo Ọlọ́run ó ṣàánú wa Sheikh Abdulrasaq ìmọ̀ náà ò ní bàjẹ́ o. ìmọ̀ náà ò ní bàjẹ́. ohun náà ò sì ní bàjẹ́. ohun náà ò ní bàjẹ́. alibarikọla àwọn ẹni Ọlọ́run. alibarikọla àwọn ẹni Ọlọ́run. Ọlọ́run ò ní fẹ́ yí sàṣemọ fún yín. Olúwa ò ní fẹ́ yí sàṣemọ. bàbá wa gbónlé márùn-ún. bàbá wa gbónlé márùn-ún. ẹkú àdó ti ọmọ. ẹkú àdó ti ọmọ. Ọlọ́run jẹ bọ́mọ jìnnà. Ọlọ́run jẹ bọ́mọ jìnnà. torí yín ni òjé wọn lọ sékòó lónìí. torí yín ni òjé wọn lọ sékòó lónìí. kò sí ní tó lè dè wọ́n mọ́lẹ̀. kò sí ní tó lè dè wọ́n mọ́lẹ̀. Sunday yìí. Sunday yìí. wọ́n má dé markaz. ká má dé markaz. àmọ́ torí yín ni. àmọ́ torí yín ni. torí yín lèmi náà fi wá. torí yín náà látàyèsé náà fi wá. wàlúwà ara mi ò gbà kí n wá lónìí. ara wọn ò gbà kán wá lónìí. àtànátà ti ń bọ̀ láti ẹ̀rin lé. àtànátà ti ń bọ̀ látẹ̀rin lé. làwọn ọmọ tí wọ́n ti rí pé àbá yìí ò wà well. wọ́n ní the rest. wọ́n ní the rest dáadáa. wọ́n dà torí ẹni sìn àti ṣe máhàwù alikọ̀tà tó tẹ̀síìrì tá a ṣe lónìí. àti pósìtì tọ́pìkì tẹ́lẹ̀ àti dèlítì ẹ̀ nísìnyí. àwọn ẹ̀ńtàn báyìí àgbàlú èbó lọ àwọn ẹ̀ńtàn báyìí à ń lọ UK nù ká lè sìn. kò sí wàhálà fún ọ kò sí wàhálà lọ yé ju ọ sínú ọkọ̀ kọ́ máa lọ. sẹ́yìn nìkan àbẹ́mi àti yín. ọkọ̀ ojú omi náà sáwọ́dọ̀ nǹkan sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì já rọ́ọ̀jú ló wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì já rọ́ọ̀jú ló wá sí. Atayese bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì bá rọ́ọ̀jú ló wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì bá rọ́ọ̀jú ló wá sí. àwọn ọkùnrin ń ṣe wá sí àwọn obìnrin ń sọ wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì máa rọ́ọ̀jú ló wá sí. àwọn dúdú ń ṣe wá sí àwọn funfun ń ṣe wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì máa rọ́ọ̀jú ló wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí. ẹ sì máa rọ́ọ̀jú ló wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí. ẹ sì máa rọ́ọ̀jú ló wá sí. bàbá Waliyullahi Jaqmali bàbá wa gbà ó ń lè márùn-ún. bàbá wa gbà ó ń lè márùn-ún. gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n tún ṣe bẹ́ẹ̀ lénìí. gẹ́gẹ́ bí ìṣe wọn tí ń kálukú wa náà mọ̀ ní. kọ́dà gbogbo àwọn tí wọ́n ń bẹ ní jìnnà àtàwọn tó ń bẹ ń tòsí mọ̀ pé bàbá ṣe máa ń ṣe nù. wọ́n gbé tírà yìí lé wọ́n gbé àwọn tírà dáadáa yìí tó ní kì mí nú yìí tó já sí pé ní gbogbo wa ó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo àwa tí a jọ ń kéwú tó já sí pé ní bàbá wa gbà àfọ onímọ̀ gbà tó já sí pé ní àti ìfẹ́ rí ẹni tó sì sáwájú wọn lẹ̀ Yorùbá yìí Mawlana Sheikh Adam Abdullahi Lórí. wọ́n ní kó máa jẹ́ ọrẹ kó máa jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ tiwọn. tọ́ wọ́n ní kó máa lọ sọ́dọ̀ àfàwà As-Saoty. wọ́n ní Malam Salih Mustapha Turakingeri olórí àgbáyé òun ló rà á tó pọ̀ tó ní kí bàbá wa àgbọ̀nlé márùn-ún máa pín wọ́n ara tíra bàbá lágége Alamatu Sudani kó pọ̀ ká máa wá pín káàkiri kódà lọ́fẹ̀ẹ́ nìkan máa pín ká máa gbà kọ́bọ̀ mbẹ́. wọ́n ní àfàwà As-Saoty pẹ̀lú ìfẹ́ bàbá lágége tí ń bẹ lọ́dọ̀ yín àti sẹ́tẹ̀ ń ṣe ó wù àwọn káwọn pírísẹ́ǹtì rẹ̀ fún yín. bàbá Sàláàtì
wọ́n iná ká iná kún fọ́tò ni ọlọ́run ó jẹ́ kémi náà ṣiṣẹ́ débi pé lè gba tíra bàbá wa lè lórí báyìí. àmín. ẹ dákun ẹ̀yẹ kan yanjú yìí náà mo fọlọ́ mẹ́. ó dà bẹ́ẹ̀. àwọn ti pírẹsẹ̀ntì ẹ̀ láti kàn ẹ dákun ẹ̀yà kínní yìí kó dáa. bẹ́ẹ̀ bá ká gbogbo èèyàn ẹ ká bàbá mi Sàláàtì ẹ sì ká Sàmákì ẹ ká gbogbo àwọn tó ń bẹ níbẹ̀ yìí náà. bàbá mi àgbà ọ̀gá mi àtàfà Abdulrasaq nù sàṣù wàdàgbò báwọn ṣe ń jẹ́ 1 àfà Abdulrasaq ń jẹ́ 2 èmi ń jẹ́ 2.5. ok ẹ̀yin ò jẹ́ 3. 2.5. àwọn náà ní ó yá. ẹ dákun ẹ yẹ kí wọ́n pírísẹ́ǹtì Jaqmal. bàbá wa Sàláàtì ẹ dákun wọn ní kẹ́ pírísẹ́ǹtì kìíní àwọ́dù Jaqmal. Alhaji wa Abubakar Bube tí Alhaji wa Abdulrasaq Bube tí wọ́n wá ṣe aṣojú wọn posthumous award náà lélẹ́yìn náà mọ́rò posthumous award. bàbá wa àgbà Bube bàbá wa Sàmákì ẹ kú dáadáa ẹ kú oríire ẹ dákun àwa tá à ń ṣe kankan lójú agbo yìí ká disappear mbẹ ẹjọ àwa tá à ń ṣe kankan lójú agbo yìí ẹ dákun ẹjọ àwa bìkan jòkó sí ẹjọ. bàbá wa Sàmákì ẹ bá mi ṣàdéhùn kan ṣùgbọ́n ẹ tí ì mú un ṣẹ dáadáa tẹ́ ń ṣe ni bàbá wa Jaqmal ni wọ́n ròyìn mẹ́rin bá ti nífẹ̀ẹ́ àlè lórí orí irú ọmọ jẹ́ tiẹ̀ lọ. bàbá Bube ẹ má bọ̀ ẹgbẹ́ mi báyìí. àfa wa Qasim mo fún yín ní account number kan lẹ́ẹ̀kan. àfa wa Qasim mo fún yín ní ìwé pélébé kan account number